dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbẹ́ kókó inú ìròyìn náà. Ìjọ àgùdà kátólíìkì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti pè fún ìpèsè ọgbà àtúnwàṣe láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Fani Káyọ̀dé ló ti sọ di mímọ̀ pé ìbẹ̀rẹ̀ iṣẹ́ ibùdó ìfọpo ti ìlú Port Harcourt ni yóò ṣe àwọn èèyàn lọ́nà nípa títa epo pẹtiró. Ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ni wọ́n ti yọ̀ǹda àwọn ènìyàn 50 tí wọ́n sọ wípé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ IPOB. Ẹnìkan tí ó jẹ́ gómìnà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé àwọn èèyàn ti àríwá ni wọn kò ní lọ́wọ́ sí àbádòfin ti àtúnṣe owó orí. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Russia ni wọ́n ti fi òfin de lílo ẹ̀rọ ayélujára fún àwọn ọmọdé tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 16. Lẹ́ka ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4 ni wọ́n ti pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí wọ́n yẹ fún àmì ẹ̀yẹ FIFA Best Award. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ọláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìjọ àgùdà kátólíìkì orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àgbékalẹ̀ àwọn ọgbà àtúnwàṣe ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àwọn oníwà ọ̀daràn ṣe ń pọ̀ sí ní àwọn ọgbà àtúnṣe ti orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìjọsìn yìí ni wọ́n fi èròǹgbà wọn hàn nípa ti ipò tí àwọn ẹlẹ́wọ̀n yìí wà nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ibi tí wọ́n fi wọ́n sí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ìjọ kátólíìkì náà, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles Malebe, òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tí ó ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn níbi ìṣáájú ayẹyẹ ibi ìpàgọ́ wọn tó fẹ́ wáyé ní ìlú Calabar. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé bí àwọn ibùdó àtúnwàṣe yìí bí wọ́n ṣe wà ní ipò tí kò dára, òun ló jẹ́ èyí tí ó kọ àwọn lóminú tí ó sì kún fún àwọn ẹlẹ́wọ̀n tó fi di wípé kò gbà wọ́n dáadáa mọ́. Ọwá pe ìjọba àpapọ̀ sí àkíyèsí àti ẹ̀ka iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ abẹ́lé láti tètè wá nǹkan ṣe sí àwọn ọgbà àtúnwàṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ lákòótán pé lọ́dún yìí nìkan àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jẹ́ 84 ni wọ́n ti wà ní ọgbà àtúnwàṣe tí wọ́n sì ti ṣe ìdájọ́ fún àwọn 37 ní ọgbà àwọn yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé wọ́n sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà wípé ọgbà àtúnwàṣe kò gbọdọ̀ lè gba èrò tí ó ju 50 lọ. Ọ̀sọ̀ ní àkótán pé ìgbìyànjú ni kó tẹ̀síwájú láti mú ayé ìrọ̀rùn bá àwọn ẹlẹ́wọ̀n yìí. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú olóyè Fẹ́mi Fani Káyọ̀dé ló ti sọ di mímọ̀ wípé bí ibùdó ìfọpo ti ìlú Port Harcourt ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ni yóò ṣe àwọn èèyàn lọ́nà nípa ti títa epo pẹtiró lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe mú àṣeyọrí bá ibùdó ìfọpo ti ìlú Port Harcourt yìí lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí àwọn kan kò rí ṣe. Fani Káyọ̀dé ló fi ọ̀rọ̀ eléyìí sójú abẹ́ ìfòtítà X-ray níbi tó ti kọ orin yìí fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀gá wọn Mele Kyari fún ìgbìyànjú àti àkíkanjú láti rí pé wọ́n ṣe àṣeyọrí yìí. Ó wá pagi ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣọ́ra ṣe fún àwọn ènìyàn kan tí wọ́n lè máa fẹ́ fi ibùdó ìfọpo náà ṣe àwọn ìlọ́nà nípa títa epo pẹtrol lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ wípé òun ní ìgbàgbọ́ ní pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò rẹ́rìn-ín ní ìgbẹ̀yìn nígbà tí àwọn ibùdó ìfọpo mìíràn tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà.
ilé ẹjọ́ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá tó jẹ́ ilé ẹjọ́ gíga ni wọ́n ti yọ̀ǹda àwọn ènìyàn 50 ní pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tí wọ́n wẹ̀ wọ́n yán kọ̀ọ̀kan fún wọn wípé wọn kò ní nǹkan tó dàbí ohun ti ẹgbẹ́ IPOB nínú, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ìdájọ́ èyí tí wọ́n gbé léde lónìí ọjọ́ Ẹtì Friday. Adájọ́ àgbà James Ọmọ́tọ̀ṣọ́ òun ló sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọn kò rí ẹ̀rí àrídájú láti fi kan àwọn ẹni yìí ní pé wọ́n jẹ̀bi gbogbo ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n. Nítorí náà látàrí ẹ̀rí tí kò sí nílẹ̀ ni wọ́n ṣe yọ̀ǹda àwọn ènìyàn 50 yìí wípé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe sọ di mímọ̀ lára ẹ̀sùn tí wọ́n fi kan àwọn aráabí yìí wípé wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Anambra àti wípé wọ́n ń lọ́wọ́ sí àwọn nǹkan tí ó lè da àlàáfíà ìlú rú. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sì sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ yìí ló bá ìjìyà mu lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ilé ẹjọ́ gíga lónìí yọ̀ǹda àwọn 50 ènìyàn yìí wípé wọn kò ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ IPOB. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Borno Babangida Zulum òun ló ti sọ di mímọ̀ wípé àwọn ti apá àríwá ni wọn yóò máa tako àbádòfin ti àtúnṣe owó orí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó gbé lọ sí iwájú àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC Hausa níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àwọn ti apá àríwá ni wọn kò fi taratara gba ti àbádòfin yìí. Ó wá mẹ́nubà àwọn ìpalára tí àbádòfin náà yóò mú bá àwọn ènìyàn ní apá àríwá àti àwọn ẹkùn mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe ìkìlọ̀ wípé tí àbádòfin yìí bá di òfin lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣeéṣe kó yọrí sí ìpalára fún ètò ọrọ̀ ajé, ebi, ìṣẹ́ àti òṣì tó fi mọ́ ètò ìṣòro ètò ààbò ní apá àríwá orílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé òun kọminú nípa ti àwọn àkíyèsí tí wọn kò ṣe kí wọ́n tó gbérú àbádòfin yìí kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ ẹ̀wọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé kó tètè pa ìrònú rẹ̀ pọ̀ kó dá sí ọ̀rọ̀ yìí kó tó di wípé wọ́n sọ di òfin lórílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Russia ni wọ́n ti fi ọjọ́bọ̀ Thursday sọ di mímọ̀ wípé àwọn yóò máa gbégi dínà lílo ẹ̀rọ ayélujára fún àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 16 láti fi àwọn ilé-iṣẹ́ tí wọ́n rí sí ìmọ̀ ẹ̀rọ sí ààyè kan tí ó jẹ́ èyí tí ó gbẹlẹgẹ́, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé àwọn ń ṣe àwọn nǹkan wọ̀nyí láti jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n gbájúmọ́ ọjọ́ ayé wọn àti ọjọ́ iwájú tó dára fún wọn, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé ọ̀rọ̀ náà yẹ̀wò èyí tí ó lọ ní ìbámu gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso àgbà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè náà ṣe àpèjúwe àwọn ẹ̀rọ ayélujára wọ̀nyí gẹ́gẹ́ bí èyí tí ó ń ṣe ìpalára fún ọpọlọ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Russia. Eléyìí ló jẹ́ kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n yìí ní pé ní báyìí àwọn ti gbọ́ èròǹgbà àwọn ará ìlú tó fi mọ́ àwọn òbí láti gbé igi dínà gbogbo ohun tó ní ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ayélujára fún àwọn ọmọ tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 16 ní orílẹ̀-èdè Australia. Àwọn sọ ní àkótán ní pé ìgbésẹ̀ yìí ni yóò máa gbìnàyà ní oṣù kejìlá ọdún tí a wà yìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá, àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta Adémọ́lá Lukman, Williams Chukwuemeka, Paul Onochie àti Azeezat Oshoala obìnrin ni wọ́n ti pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn tí àjọ FIFA fà lọ́wọ́ sókè tí wọ́n yẹ fún àmì ẹ̀yẹ Best FIFA Award ti ọdún 2024. Adémọ́lá Lukman òun gangan ni agbábọ́ọ̀lù tí ó ń léwájú lágbo ti àwọn atamátàsé ọwọ́ iwájú bí
ẹ kò bá gbàgbé pé Adémọ́lá Lúpọ̀n yìí òun ni ó parí sí ipò 14 ní orí tábìlì àwọn agbábọ́ọ̀lù tí wọ́n yẹ fún àmì ẹ̀yẹ Ballon d'Or. Bákan náà ni wọ́n ti sọ di mímọ̀ pé òun ló ṣeéṣe pé yóò gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ adúláwọ̀. William Troost-Ekong náà ló ti wà ní ìpele ti àwọn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún àmì ẹ̀yẹ náà. Ẹni tí ó gba agbábọ́ọ̀lù tó ṣe bí ejò níbi ìdíje AFCON tó wáyé lórílẹ̀‐èdè Cote d'Ivoire ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, Paul Onuachu ni òun yóò máa lọ fún èyí tí wọ́n pè ní góòlù tí ó dára jù, àmì ẹ̀yẹ tí wọn kò gbà rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí ó tún wá jẹ́ agbábọ́ọ̀lù obìnrin ọwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons Asisat Oshoala ni òun náà jẹ́ agbábọ́ọ̀lù obìnrin tí yóò máa wà pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn fún àmì ẹ̀yẹ náà. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́ kókó inú rẹ̀ náà lẹ́ẹ̀kan sí ìjọ àgùdà kátólíìkì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti pè fún ìpèsè ibùdó àtúnwàṣe fún àwọn ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Fani Káyọ̀dé ló ti sọ di mímọ̀ pé ibùdó ìfọpo ti ìlú Port Harcourt tó jẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni àwọn èèyàn kan lè lò láti fi ṣì àwọn èèyàn lọ́nà. Ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ni wọ́n ti yọ̀ǹda àwọn ènìyàn 50 wípé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà wípé wọn kò mọ kankan nípa ti ẹgbẹ́ IPOB. Ẹni tí ń ṣe gómìnà Zulum ti ìpínlẹ̀ Borno ni ó ti sọ di mímọ̀ wípé àwọn apá àríwá ni wọ́n ní fi ọwọ́ sí àbádòfin àtúnṣe sí owó orí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè Australia ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fagilé ohun tó ní ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ayélujára fún àwọn ọmọ tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 16. Lẹ́ka ìròyìn eré ìdárayá, àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4 ni àjọ FIFA ti mú gẹ́gẹ́ bí àwọn tí ó ṣeéṣe kí wọ́n gba àmì ẹ̀yẹ FIFA Best Award ti ọdún 2024. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá. Àsìkò ọ̀la Jímọ̀ òní ẹ̀mí wa á ṣe púpọ̀ rẹ̀ lókè ìrùpẹ̀. Ire o, ire kàbìtì. Thank you.